Mo kí yín ẹ káalẹ́ àsìkò Jímọ̀ olóyin tòní ọ̀pọ̀ ilẹ̀mí wa yóò ṣe lókè èèpẹ̀ ìròyìn àṣálẹ́ la mú wá sétí gbọ́ yín láti kàn ní Sun City 101.9 FM Ondo lálẹ́ yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà sọdúnmọ̀ wípé ìṣèjọba ilẹ̀ yìí náà ni kò ní faramọ́ àwọn nǹkan tí ó mọ̀ jẹ́ títẹ ẹ̀tọ́ àwọn ẹlẹ́sìn jẹsìn lójúmọ́lẹ̀. Gómìnà Ayédàtiwá buwọ́ lu gbígba àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn tó tó 600 níye. Ààrẹ Donald Trump tilẹ̀ Amẹ́ríkà ṣẹ́gilé àwọn orílẹ̀-èdè kan láti máa ṣe ìrìn àjò wá sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashir. Mínísítà fún iléeṣẹ́ tí ó ń rí sí ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ aráàlú nílẹ̀ Nàìjíríà Mohammed Idris náà ni ó ti ké sí gbogbo àwọn ilẹ̀ Nàìjíríà láti yé gbé àwọn onírúurú àwọn ọ̀rọ̀ ìròyìn àti àwọn ọ̀rọ̀ fégè káàkiri eléyìí tó jẹ́ pé ó lè máa tẹ ẹ̀tọ́ àwọn ilẹ̀ Nàìjíríà lójú, ẹ̀tọ́ ẹlẹ́sìnjẹsìn nílẹ̀ Nàìjíríà lójúmọ́lẹ̀ eléyìí tó sì lè domi àlàáfíà lóró nílẹ̀ yìí tí ó sì lè ṣẹ́gilé ìṣọ̀kan ilẹ̀ Nàìjíríà. Níbi ayẹyẹ kan gẹ́gẹ́ bí mínísítà ọ̀hún gẹ́gẹ́ bó ti ṣe ń sọdúnmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ onírúurú ọ̀rọ̀ náà ló ti ń jẹyọ báyìí wípé ṣe náà ni ìjọba àpapọ̀ kàn bu ẹ̀kẹ́ diwọ́ lórí bí àwọn agbésùnmọ̀mí àti oníwà ọ̀daràn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń domi àlàáfíà lóró tí wọ́n sì ń pa kúkúrú pa gúngùn nípakúpa nílẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí Idris ṣe lálàyé pé ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà wọn náà ló jẹ́ pé wọ́n dá àwọn ọ̀tá eléyìí tí ń ṣọṣẹ́ nílẹ̀ Nàìjíríà mọ̀ gẹ́gẹ́ bí àwọn agbésùnmọ̀mí, àwọn ọ̀daràn àti àwọn ajínigbé tó ń ta àwọn míì tó ń wà láabi ní tìbútòrò ilẹ̀ Nàìjíríà pàápàá jù lápá òkè ọya nílẹ̀ Nàìjíríà tó sọ pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí òun náà ni wọn ò ní faramọ́ bí tí wù kó mọ̀ wípé kí àwọn èèyàn kan jáwọ́ bí mímọ̀ sọ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí òun náà ló jẹ́ pé wọ́n gbọ́lá fún ẹ̀sìn kan ju ẹ̀sìn kan lọ tí wọ́n sì ń fi ẹ̀tọ́ ẹ̀sìn kan tẹ tàwọn kan lójúmọ́lẹ̀. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni wọ́n á ké sí ẹgbẹ́ àwọn àwùjọ àti àwọn ìkànlú láti lè pa ohùn pọ̀ fi ṣọ̀kan lójú náà láti mú kí ìrẹ́pọ̀ àti ṣọ̀kan kó wà nílẹ̀ Nàìjíríà kó má tún pakún àwọn ìṣòro àìsí ètò ààbò eléyìí tí ń fi ilẹ̀ Nàìjíríà lápè. Wáyé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí gbàtẹnu iléeṣẹ́ tó ń rí sí iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ Nàìjíríà ni wọ́n ti ṣẹ́ ìròyìn kan eléyìí tó ń jà rìnrìn wípé àwọn iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n ti kó àwọn ọlọ́pàá kó lẹ́yìn àwọn ìkàn tó tó 50 kan nílùú Àbújá gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó wá látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà Benjamin Hundeyin tó fi léde lójú òpó ayélujára X ló sọ dìímọ̀ wípé ìwé kan eléyìí tó wá láti ọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá kan yan CSP Suleiman Abdullahi eléyìí tí ó buwọ́lù tó sì ní kí gẹ́gẹ́ bó ṣe ṣe lálàyé wípé òfegè òun náà ni ìwé ọ̀hún kó sì jẹ́ eléyìí tó jẹ́ pé ó ń ṣe àwọn èèyàn lọ́nà gẹ́gẹ́ bí àwọn èèkàn eléyìí tó là kalẹ̀ náà òun náà ni Atiku Abubakar, Nnamdi Zambo, Nyesom Wike, Aisha Buhari àti onídàájọ́ Kudirat Ọlátòkunbọ̀ kékeré ẹkùn tó ń ti àwọn míì tó wà nù àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde wípé kò sí tó jọ pé wọ́n ti kó àwọn ọlọ́pàá tí ń bẹ lẹ́yìn tí wọ́n kúrò ńbẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá wọn ti sọ̀rọ̀ yànràn lórí ọ̀rọ̀ ọ̀hún wípé lóòótọ́ ní iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àṣẹ wá láti iléeṣẹ́ ààrẹ láti kó àwọn ọlọ́pàá tó ń bẹ lẹ́yìn àwọn tọkùnlúlú kan kúrò láti lè jẹ́ kí ìṣọwọ́ṣà àwọn ọlọ́pàá ṣiṣẹ́ kó túbọ̀ jingiri sí láti mú kí ètò ààbò kó túbọ̀ yí dẹ́yìn ní tìbútòrò ilẹ̀ Nàìjíríà. Wáyé ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ẹ̀ka tìpínlẹ̀ Niger náà wọ́n sọdúnmọ̀ báyìí pé wọn ò tí ì rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ àwọn ajínigbé eléyìí tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ilé ẹ̀kọ́ St Mary Catholic School eléyìí tí ń bẹ ní Papiri níjọba ìbílẹ̀ Agwara ní ìpínlẹ̀ Niger lọ́sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ní ìpínlẹ̀ Niger ìyún bíṣọ̀bù ti Diocese Kòtàngórà
ìyẹn Bishop Bulus Yohana gẹ́gẹ́ bó ti sọ dùn mọ́ ìpè tó sì ń fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí ó tó okòólélọ́ọ̀ọ́dúnrún ó dín márùn-ún náà níye àwọn èèyàn tí wọ́n jí gbé eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ tó tó 300 tí ń bẹ nínú wọn tó jẹ́ pé àwọn olùkọ́ 12 náà tó wà nínú wọn ní ọjọ́ 21 nínú oṣù kọkànlá eléyìí tí wọ́n wá jí wọn kó nìkan bíi aago kan òru sí aago 3 tí wọ́n fi ṣọṣẹ́ níjọba ìbílẹ̀ Agwara tí wọ́n sì kó àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n kó wọn lọ gẹ́gẹ́ bí Bishop Yohana gẹ́gẹ́ bó ṣe sọ dùn mọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ bí àwọn òbí àti àwọn alágbàtọ́ àwọn ọmọ bí wọ́n ṣe ń pè wọ́n lọ́tún lọ́sì àti àwọn tó jẹ́ èèyàn àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n jí gbé lọ wọ́n ní àwọn bíi àwọn akẹ́kọ̀ọ́ tó tó 50 òun náà ni wọ́n ti darapọ̀ mọ́ àwọn èèyàn wọn báyìí. wáyé o alága fún ẹgbẹ́ àwọn èèyàn apá àríwá ńlẹ̀ Nàìjíríà Bashir Dalatu ọ̀nà ti ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí o láti fọ̀rọ̀ jẹ láti wo ohun tí wọ́n ṣe o láti fi fòpin sí ìṣẹ̀lẹ̀ ìpani nípakúpa ilé tí wọ́n ń lẹ̀ Nàìjíríà yálà bóyá wọ́n fọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí àbí wọ́n sì lọ fi àwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà láti lọ fi kojú wọn gẹ́gẹ́ bí ó ti ṣe sọ̀rọ̀ lórí ètò orí móhùnmáwòrán kan Dalatu ló sọ di mímọ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fún àwọn agbésùnmọ̀mí ẹkùn ti Niger Delta lásìkò náà tí wọ́n sì fọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú wọn o tí wọ́n sì kó bọn àtàwọn ìjà ọwọ́ wọn lẹ̀ wípé wọ́n lè lo irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ náà láti yanjú àwọn aáwọ̀ àti rúgúdù nípa ètò ààbò tí ń ṣẹlẹ̀ ní apá àríwá ńlẹ̀ Nàìjíríà òṣèlú àfikún pé àwọn agbésùnmọ̀mí yìí wọn náà ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọn ò ní òye òun tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò láǹfààní láti lọ sílé ẹ̀kọ́ tó sì jẹ́ pé àwọn ìwòye orí wọn òun náà ni kò kún tó sì jẹ́ pé kí wọ́n nawọ́ ìbánidọ́rẹ̀ẹ́ sí àwọn agbésùnmọ̀mí yìí kán sì fi òfin tó jingiri o kán fi tì gẹ́gẹ́ bí wọ́n ṣe fún àwọn ẹkùn Niger Delta lásìkò náà láti lè rí dájú pé wọ́n fi òpin sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani o eléyìí tí wọ́n lemọ́lemọ́ látọwọ́ àwọn agbésùnmọ̀mí náà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé lójú náà láti gba ìdúnàdúrà láàyè láàrin ìjọba àti àwọn agbésùnmọ̀mí ọ̀hún ní àwọn apá òkè ọya ńlẹ̀ Nàìjíríà òun náà gbà bẹ́ẹ̀ kí wọ́n tún máa fi òfin tó yí dán yìí o ká máa fi sílẹ̀ fáwọn agbésùnmọ̀mí ọ̀hún láti má ṣe tayọ ààlà àti láti má sì kọjá ààyè wọn wípé ìjọba àpapọ̀ ń fún wọn láàyè láti fọ̀rọ̀ jẹ̀wọ̀ ó ní kò túmọ̀ sí pé kí wọ́n máa ṣe tayọ ààlà òkè kí ìjọba àpapọ̀ kan wò ó yálà kó jẹ́ pé wọ́n fọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú wọn ni o wọ́n jọ dúnàdúrà àbí kí ìjọba àpapọ̀ kan sì lọ fi iléeṣẹ́ ọmọ ológun kan sì lọ fún àwọn ológun láti lọ fi kojú wọn. wáyé o lẹ́yìn ọdún 17 eléyìí tó jẹ́ pé àwọn ọ́fíìsì ti ẹ̀ka ètò ìdájọ́ fún àlàáfíà yan JP eléyìí tí kò ti sí àwọn ẹnikẹ́ni ń bẹ̀ láti bí ọdún 17 sẹ́yìn báyìí gómìnà ìjọba ìpínlẹ̀ Ondo náà ni ó ti yan àwọn èèkàn àti àgbàṣanko ní káàkiri ní tìbútòrò ìpínlẹ̀ Ondo láti máa di àwọn ọ́fíìsì ọ̀hún mú gẹ́gẹ́ bí àtẹ̀jáde ṣe wá látọwọ́ akọ̀wé sí gómìnà ìpínlẹ̀ Ondo ìyẹn ọmọọba Ebenezer Adeniyan ló sọ dùnmọ̀ pé àwọn tí gómìnà yàn báyìí náà ni kò dín ní àwọn èèyàn tí wọ́n tó 140 níye gẹ́gẹ́ bí ó ti ṣe lálàyé tó ń sì ṣe ìbúra wọlé fún wọn báyìí láti lè mú kí ètò ìdájọ́ kó túbọ̀ jíngírí sí láwọn ẹsẹ̀ kùkú káàkiri ìpínlẹ̀ Ondo nínú ọ̀rọ̀ rẹ̀ gómìnà Aiyedatiwa òun náà ni ó júwe yíyàn wọn gẹ́gẹ́ bí àti mú kí ètò ìdájọ́ kí ó túbọ̀ sanmọ́nà sí ní àwọn ẹsẹ̀ kùkú káàkiri ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ìsọdì mímọ̀ ní agbọn ti ètò ààbò gómìnà Lucky Orímisan Aiyedatiwa ó ti buwọ́lu gbígba àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn tó tó 500 níye láti lè jẹ́ kí ètò ààbò kó túbọ̀ jíngírí sí o níhà tí àwọn tí ó mọ̀ di ọ́fíìsì JP mú eléyìí tí gómìnà yàn ipò ń mọ̀ọ́ṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń ta àwọn àmọ̀tẹ́kùn láti lè mú kí ètò ààbò kó túbọ̀ yí dán sí o ní ìpínlẹ̀ Ondo lásìkò ìgbà tí ó ń sọ̀rọ̀ ìgbaniwọlé fún ẹni tó jẹ́ agbèfọ́ba àgbà nípínlẹ̀ Ondo dókítà Àjùlọ òun náà ni ó sọ di mímọ̀ wípé látìgbà tí wọ́n ti yan àwọn èèyàn kẹ́hìn náà ni látìgbà tí àwọn òyìnbó amúnisìn látìgbà náà ó ní wọ́n ti yan àwọn èèyàn kẹ́yìn sí àwọn ọ́fíìsì ọ̀hún ọ̀gbọ́n abẹ́ náà ni wọ́n sọ di mímọ̀ tó ń gbẹnu àwọn tí gómìnà yàn ọ̀hún sọ̀rọ̀ yún Báṣọ̀run Sẹ̀ǹdé
Balógun Sẹ̀ǹdé Arógbọ́fà òun náà ni ó ń dúpẹ́ lọ́wọ́ gómìnà gidigidi fún bó ti ṣe yàn wọ́n sí ọ́fíìsì ọ̀hún tí ó sì jẹ́ eléyìí tí ó mú ìdàgbàsókè tó sì jẹ́jẹ́ láti mú ìdàgbàsókè tó lọ́rìn bá ka ètò ìdájọ́ nípínlẹ̀ Ondo. Lára àwọn JP eléyìí tí gómìnà yàn òun náà ni abẹnugan fún ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo Ọlámídé Ọládìjí àti àwọn èèkàn àwọn orí adé nípínlẹ̀ Ondo yun ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnóyè kẹrin ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ tó ti jẹ́ alága fún àwọn orí adé nípínlẹ̀ Ondo dèmọ ọba Aládétóyìnbó Ògúnládé Adélùsì Ọ̀dúndúnkejì Déjì ti ìlú Àkúrẹ́ àti orí adé tìlú Ondo ọba Victor Adésínbọ̀ Kíládéjọ Jílò kẹta tó jẹ́ òṣèmọ̀wé ti ìlú Ondo. Lára àwọn ìkànnì eléyìí tí gómìnà tó ń tún yàn òun náà ni adarí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo, adarí àgbà fún ẹ̀jọ̀ aṣáláàbò Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ yìí àti ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ tó ń rí sí ìwọlé àti jáde ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo tèmọ́ adarí àgbà tèmọ́ ọ̀gá àgbà fún àjọ ẹ̀ṣọ́ aláàbò ẹ̀ṣọ́ ara ẹni làbò ló tèmọ́ ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọmọ ológun ẹ̀ka ti ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo àti àwọn ìkànnì eléyìí tí wọ́n yàn. Ọgbà bẹ́ẹ̀ àwọn ìkànnì ètò ìṣèjọba nípínlẹ̀ Ondo náà ni wọ́n ti yọbọn bọ̀ síwájú ilégbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo láti lọ ṣàlàyé lórí bí wọ́n ṣe ṣe ètò ìnáwó ti nínú ìwé ètò ìṣúná tọdún 2026 eléyìí tí wọ́n là kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti yọbọn bọ̀ síwájú ilégbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo lójú náà yún lọ́wájú ìgbìmọ̀ ilé tí ń rí sí ètò ìṣúná ní ilégbìmọ̀ aṣòfin ọ̀hún ní gbọ̀ngàn ilégbìmọ̀ aṣòfin tìpínlẹ̀ Ondo lè ti bẹ nílùú Àkúrẹ́ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ lásìkò ìgbà tó ń bá oníròyìn sọ̀rọ̀ ẹni tó jẹ́ akọ̀wé síjọba ìpínlẹ̀ Ondo dókítà Fáṣọ̀rántì ló sọ dùnmọ̀ wípé wọ́n ṣe gbọ́n tí ó yẹ ní ìbámu pẹ̀lú ìlànà òfin tó sì jẹ́ pé àbá ètò ìṣúná tọdún 2026 yóò wà ní àkóyawọ́ yóò sì ṣèṣe oore fún tolótẹlẹ̀mù nípínlẹ̀ Ondo ní àti ẹ̀ ló ń gbà tún sọ̀rọ̀ lórí tí ó ní ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà ní agbọn ti gbòkègbodò ọkọ̀ yún Akọgun Olúgbénga Ọmọlé ló ń sọ dùnmọ̀ wípé onírúurú àwọn àlàkalẹ̀ náà ló ti wà báyìí láti mú kí gbòkègbodò ọkọ̀ àti lílọ bíbọ̀ kó já sí rọrùn nínú ọdún 2026 eléyìí tí ń bọ̀ lọ́nà yìí pẹ̀lú bí wọ́n ṣe kọ́ àwọn gbọ̀ngàn ibùdókọ̀ eléyìí tó jùjú ń gbèsè sí àwọn ẹkùn mẹ́tẹ̀ẹ̀ta ìpínlẹ̀ Ondo lè tí ó gbéra sọ láti ìlú Ọ̀rẹ́ àti àwọn ibi ṣàǹkóṣàǹkó káàkiri ìpínlẹ̀ Ondo ní àti ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ tó ń rí sí ìdàgbàsókè àwọn ẹsẹ̀ kòkó àti àtòlú nípínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Sunday Ọlájídé ló kéde o wípé ọdún 2026 òun náà ló jẹ́ pé àyípadà tó lọ́rìn yóò bá tìbútòrò ìpínlẹ̀ Ondo káàkiri gbogbo àwọn ẹsẹ̀ kòkó àtàwọn míì. Ọgbà bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ adarí iléeṣẹ́ àti àwọn ẹ̀ka ìjọba òun náà ni wọ́n ti yọbọn bọ̀ síwájú ilégbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo níwájú ìgbìmọ̀ ilé tí ń rí ṣètò ìṣúná láti lọ ṣàlàyé bí wọ́n ṣe ná owó nínú àbá ètò ìṣúná tọdún 2026 eléyìí tí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ síwájú ilégbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo. ìròyìn àṣà ilẹ̀ ṣe ń gbọ́ láti kàn ní Suncity FM lábala kejì ìròyìn láti gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè àti ìròyìn eré ìdárayá ẹ má yí kúrò à ń padà bọ̀. mo kí yẹn káàbọ̀ padà. ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú rìn láti ilẹ̀ òkèèrè. ààrẹ ilẹ̀ Amẹ́ríkà náà ni ó ti kéde báyìí o wípé ó ti fòfin de àwọn orílẹ̀-èdè kan eléyìí tí ó ní ṣe pẹ̀lú àgbáyé kẹta o tí wọ́n ti fòfin dè wọ́n láti má ṣe ìrìnàjò wá sí orílẹ̀-èdè Amẹ́ríkà gẹ́gẹ́ bó ti ṣe kéde o lẹ́yìn tí ìkànnù àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣọ́ ilé ìjọba ní ilẹ̀ Amẹ́ríkà eléyìí tí ó kú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àkọlù kan eléyìí tí wọ́n fi gbẹ̀mí lẹ́nu rẹ̀ eléyìí tí wọ́n fura sí pé ó ṣeéṣe kó jẹ́ wá látọwọ́ ọmọ ilẹ̀ Afghanistan kan eléyìí tó ti wọ orílẹ̀-èdè ọ̀hún látọdún 2021. lákòótán ìròyìn aré ìdárayá. Adarí àgbà fún àjọ tó ń rí sí eré ìdárayá ńlẹ̀ Nàìjíríà Bùkọ́lá Ọlápàdé ló sọ dímọ̀ wípé ayẹyẹ ti ìgbàlejò eré ìdárayá tọlọ́dọọdún eléyìí tí ilẹ̀ Nàìjíríà mọ̀ ń ṣe òun náà ni wọ́n ti dín iye àwọn tí ó mọ̀ kópa ń bí àwọn eré ìdárayá ọ̀hún lọ́lọ́kan òjọ̀kan tó 15,000 tẹ́lẹ̀ wọ́n ti mú wálẹ̀ sí 7,000 báyìí láti lè dín owó ná eléyìí tí wọ́n ná lórí rẹ̀
láti lè dínkù gẹ́gẹ́ bó ti ṣe sọ̀rọ̀ láti nílùú Calabar ṣe ó lo ìpínlẹ̀ Cross River lásìkò ìgbà tó ń sọ̀rọ̀ òní eléyìí òun náà ló jẹ́ kí lójúnà láti má jẹ́ kí orí ta àjọ ọ̀hún láti jẹ́ kí gbogbo ohun tó ń ṣe kí ó kẹsẹ̀ járe kí wọ́n bá dáwọ́lé ẹni tí ó ju agbára ẹ̀ka ètò ìnáwó nínú àjọ tí ń rí sí eré ìdárayá nílẹ̀ Nàìjíríà náà lọ ni. Pẹ̀lú ìròyìn aré ìdárayá òun ní àwọn akọ̀ràn ṣẹlẹ̀ tó ní gúnlẹ̀ láti kàn ní Sun City FM tó bá ní ohunkóhun tó ń ṣẹlẹ̀ lágbèyìn tẹ́fẹ́ bùn wá gbọ́ ilé ipò wọ́n tàbí fi àtẹ̀jíṣẹ́ sọ̀rọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 08180981314. Akíntúndé Akínyẹmí olóòtú ìròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń jọ ṣẹ́pọ̀ kóròyìn náà jọ Sodiq Bashir ló mú wá sétí gbọ̀yìn ẹ̀ṣin bí ẹ ṣe ń gbọ́ wá síkú ìsinmi òpin ọ̀sẹ̀.